ológe ẹ pè Bísí ológe o ẹ pè Bísí ológe o tẹ́ bá fẹ́ ṣe pàtí o ẹ pè Bísí ológe àyà yìí kedere ẹ pè Bísí ológe o àwọn ẹbí ti tán green Ramadan Kareem Allahu Akram. Alimaminu la ilaha illallah 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 fi la ilaha illallah 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 وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو الحي لا يموت بيده الخير وهو على كل شيء قدير. أنا كنت سيء abẹ́lẹ́nu anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tí àìsà ní gbólóhùn kan wà tó pé wúwo púpọ̀ gbogbo ayé nínú báyìí. Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anna. 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 واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا.
ọlọ́run gbogbo ibi tí èmi àtẹ̀yìn tá a kọ́ sínú ẹ̀ṣẹ̀ wọ́n ṣàforíjì wọn ọlọ́run. Àmín. wọ́n yà pé bí ẹ bá gbàrẹ̀ báyìí bó ṣe yẹ kéèyàn gbà á èèyàn ti di bọ́ọ̀lù èdè nìyẹn èèyàn ti di wọn tuntun gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ pápátá ọlọ́run ti wá kó fún yàn ṣùgbọ́n èyí tí wọ́n á dáa jù wọ́n ní ìsàmọ́ sí ìta fi dára ilé ìtẹ̀síà ọ̀gá sírí bí ìsọ̀dá tí aláàmọ̀ bàbá sírí bí ìsọ̀dá tí aláàmọ̀ àlà ìgbà tí wà ẹ̀dá bá ti fẹ́ sórí rere. ìgbà tí wà Ẹ̀dá bá ti fẹ́ sórí rere. kọ̀yára sàṣàlá Tó fọ́ máa mìíràn Muhammad. Kọ̀yá sàṣàlá tó fọ́ máa mìíràn Muhammad. ya Rabbi Salli ala Sayyidina Muhammad. Allahumma salli Ala Sayyidina Muhammad. Rabbi salli ala Sayyidina Muhammad. Allahumma Salli ala Sayyidina Muhammad. ya Rabbi Salli ala Sayyidina Muhammad. Allahumma Salli ala Sayyidina Muhammad. ya Rabbi Salli ala Sayyidina Muhammad. Sayyidina Muhammad. ya Rabbi salli ala Sayyidina Muhammad. Muhammad ni ó gbà mí gbàràn mi Bó bá dàlá ìwà Ànábì ni ó gbà mí gbàràn mi. Bó bá dàlá ìwà Muhammad ni ó gbà mí gbàràn mi bó bá dàlá ìrà. Ànábì ni ó gbà mí gbàràn mi. Bó bá dàlá ìwà. Ànábì ni ó gbà mí gbàràn mi bó bá dàlá ìrà. Ànábì ni ó gbà mí gbàràn mi. Bó bá dàlá ìwà. Àwọn ka Suratu mẹ́wẹ̀ẹ̀wá tó gbé Al-Qur'an èyí tí a ṣe lọ́dún ní ọlọ́mọ ṣe ní àṣemọ̀ fún wa. Àmín. Gbogbo àníyàn tí ẹnìkọ̀ọ̀kan wa gbé débí lẹ́yìn tí ń jẹ́ ẹ̀dùn ọkàn fẹ́nìkọ̀ọ̀kan wa kí ń jẹ́ mo fẹ́ wọn fẹ́nìkọ̀ọ̀kan wa lóore ọlọ́mọ wa fi ọlọ́run wa. Àmín. Dákun ẹ máa sáré. wọ́n ṣàfihàn ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Àmín. wọ́n sọ àwọn ọlá ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. gbogbo ọmọkùnrin ẹnìkọ̀ọ̀kan wa láburú èyí tá a rí èyí tá a rí ọlọ́mọṣà wa nà wá ń bẹ̀ ọlọ́run. Àmín. Allahu akbar Allahu akbar. الرحمن الرحيم في قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من ẹ خوف. dákun ẹ jẹ́ kí a tẹ́wọ́. àwọn àyíká yẹn pé tẹ̀bá dé ẹ̀bá yìí kódà bó bá ti ṣe àmì ọlọ́run sì máa gbàdúrà yẹn. Allah. bẹ́ẹ̀ tó wá débẹ̀ tó wá ṣe àmì ọlọ́run tó máa gbàdúrà ẹ̀dá akẹ́wọ̀n afáwọ̀. so àyè yìí Tinubu bá àti ẹni gbogbo èèyàn bàbá Ahmed Tinubu ń kọ́ ọlámìlaka nínú ayé pàápàá tánà ọlámìlaka nínú àwọn ọmọ Tinubu fámìlì Tinubu látọwá ipá yìí látọwá wà yìí ayé Tinubu tó wà ní mo gbọ́ àwọn sódì kan kò sáré fún mi lẹ́nìí ṣùgbọ́n àwọn èèyàn ńlá kan ti di nínú ayé yìí tí wọ́n sì jẹ́ ìrìnà ayé mo lè ka mẹ́wàá ṣùgbọ́n kò sáyè fún wa lẹ́nìí ṣùgbọ́n àwọn náà tẹ́wọ́ síwájú Ọlọ́run pẹ̀lú sọ́ọ̀tù mẹ́wàá yìí wọ́n lè mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan yìí gbogbo abiyamọ tó ti ń béèrè ọmọ láàrin wa ń bí Ọlọ́run bá wa dá wọn lóhùn Ọlọ́run. Àmín. gbogbo ẹni tó ti ń béèrè ipò kan lọ́dọ̀ Ọlọ́run ọba tí ò ṣe fún Ọlọ́run kọ́lá mẹ́wàá gbẹ̀yìn tá a wà yìí Ọlọ́run bá wa fi lé lọ́wọ́ Ọlọ́run. Àmín. ẹnìkan wà ní ara ọ̀dọ̀ lára wọ́n béèrè tó ń fẹ́ ká abati bá béèrè tán
wọ́n bá wọn kọ̀ntínú àdúrà wa lọ. Bismillahirrahmanirrahim fi Quraish. إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. إن أريد الذي يكذب بدين فذلك الذي يدعو اليتيم ولا يعود على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. وصلاة فصل لربك وانهر إن ثانيك هو الأبتر. بسم الله الرحمن الرحيم أريد الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يعود على طعام المسكين وويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا نعبد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل تبت أعوذ يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كذب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. بسم الله الرحمن قل الرحيم هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا. بسم أحد. الله الرحمن قل الرحيم أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر نفاثات في العقد ومن شر حاسد إذا بسم حسد. الله الرحمن قل الرحيم أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور من الناس الجنة والناس.